tábà ní ká wo ìṣesí ẹni tó ń jó yẹn dáadáa ṣé ìṣesí ẹ̀ ṣó yàtọ̀ sí àwọn olórìṣà ṣé ìṣesí ẹni yẹn ṣó yàtọ̀ sí Ṣàngó ṣé ẹ̀mí Ṣàngó ló gbé ẹni yẹn wọ̀ ni àbẹ́mi ọlọ́mọlú àbẹ́mi oníbùrùkù àbí ẹ̀mí Ọya àbí ẹ̀mí Ọ̀ṣun. à ń pariwo tó wípé wọ́n ti bà kínní yìí jẹ́ àwọn karambani ti wọ̀ ọ́ àwọn eegun láàrin ẹran wọ́n ti wọ àárín ìwà o wọ́n ti ń bà Kérúbù Séráfù wọ́n ti ń bà Kérúbù Séráfù lójú jẹ́ wọ́n ní ẹni tó bá lójú máa tì ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa níjọ Kérúbù ẹ má jẹ́ kọ́wé ìkọ́ṣẹ́ mọ́ wa lára yìí pé ẹni bá lójú máa tì o ó máa ń dùn mí ó ń dùn mí pé ìjọ Kérúbù Séráfù òun náà bí mi sí òun ni wọ́n forí mi tọ́lẹ̀ sí. ẹ ti ẹ̀dúró náà ṣé àwa nìkan ni kìrìsìtẹ́nì ní ṣó ojú ara ẹnu kì í sí lára wa ni ṣé báwọn ṣẹlẹ̀ ṣe ń ṣe leléyìí ṣé báwọn CAC ṣe ń ṣe leléyìí káàtó àṣọ pé doctrine wa yàtọ̀ tọ̀ ẹ wo aṣọ pupa bó ṣe wà aṣọ pupa gẹ̀rẹ̀jẹ̀ nínú ìjọ Kérúbù Séráfù ẹ jẹ́ ká gbàgbé pé kíní kan kò sí nǹkan tó ń jẹ́ aṣọ agbára yàtọ̀ sáṣọ funfun o. ṣé irú nǹkan báyìí ló yẹ kẹ́ ẹ máa post aláṣọ pupa aláṣọ Ṣàngó níjọ Kérúbù Séráfù ẹ wá ń jó bí olóríṣà ẹ ń jó bí ẹni tó òòṣà ti gbé wọ̀ àní kẹ́ ẹ má ṣòṣì orí burúkú tẹ́ wáyé wá ṣe ẹ dá ṣe ẹ má post ẹ̀. a ò lè ṣe ká má pe Ọlọ́run Mósè Orímọládé tú ọ̀là ṣe ṣé Ọlọ́run Mósè Orímọládé tú ọ̀là ṣe tó máa tì wá lójú níta gbangba láti máa pè báyìí. ìjọ Kérúbù Olúṣàngó ìjọ Kérúbù Ọlọ́mọlú ìjọ Kérúbù Ọlọ́ṣun ìjọ Kérúbù Ọlọ́ya ìjọ Kérúbù Ọlọ́bàtálá. ìpọ́njú nìkan pupa ló túmọ̀ sí kọ́lọ́run má jẹ́ kárí ìpọ́njú. ìjọ mélòó lẹ́rí tó ń lo àbẹ́là pupa léṣe àbẹ́là pupa ìjọ mélòó lẹ́rí tó ń lò àwọn mélòó lẹ́rí tí wọ́n ń ta àbẹ́là pupa lórí gbámọ́. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá Television lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà a sì rọ̀ yín pé kí ẹ má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ bá kọ́mẹ̀ntì ẹ bá like ẹ sì bá pín fọ́nrán wa yìí ojú tẹ fún wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dí ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá pé orí òótọ́ kí nǹkan má bàjẹ́ kí nǹkan má bàjẹ́ kí nǹkan má bàjẹ́ orí ẹ̀ náà la dúró sí a ò wá gbọ́dọ̀ rí ká má sọ ò torí pé tí a bá ti rí tí a bá ti sọ tó bá ń pẹ̀lú wa ní ọmọ àlè kẹ́ni nǹkan kan má kọ́kọ́ dáhùn yàtọ̀ sí àwa ṣùgbọ́n nígbà tí a kì í ṣe ọmọ àlè tá a jẹ́ ọmọ ọkọ ẹ jẹ́ ká sọ kọ́lọ́hún lè mọ̀ pé a ṣe eléyìí tó tá a lè ṣe o àtúnṣe ẹ̀ ó wá kù sọ́wọ́ àwọn tí ó yẹ kó ṣe àtúnṣe ní orí ẹ̀ kí ni nǹkan tí mo fẹ́ sọ lórí àwa Kérúbù Séráfù ìwà àti ìṣe wa ó ti fẹ́ máa ba gbogbo nǹkan jẹ́ ṣùgbọ́n kí tó sọ nǹkan kan ẹ jẹ́ ká kọ́ wo fọ́nrán yìí tá bá dé ká wá sọ̀rọ̀ nípa ẹ̀ fọ́nrán náà lélẹ́yìí. mo máa ń sọ pé mi ò wá láti wá tako nǹkan tí anybody bá ń ṣe bó bá ṣe pé bó bá ṣe gbà á bẹ́ẹ̀ ni kò ṣe ṣe sí irú ẹni yìí sìn ní tèmi tako ní ká máa gbórùn nǹkan báyìí sí orí TikTok
tá a bá wojú ẹ̀ dáadáa a rí i pé ọ̀dọ́ youth kérúbù àti sẹ́ráfù ni. a ò ní kẹ́ ẹ má ṣe nǹkan tẹ́ ń ṣe yìí ṣùgbọ́n kí ló dé tẹ́ ń rí ìkọ́dù nǹkan báyìí tẹ́ ń gbé wá sórí TikTok kí gbogbo èèyàn máa rí kọ́ wá máa fi bú wa kọ́ máa tẹ̀rẹ̀ bá wa lára kí ni ìtumọ̀ eléyìí báyìí nísìnyí. ẹ̀yin tẹ́ ń gbèjà wọn torí ẹ̀ mo rí páwọn kan ń gbèjà wọn pé ká má pósìtì wọn mọ́ ẹ jọ kí ni ìtumọ̀ eléyìí. ẹ̀yin ìyá wa nínú kérúbù sẹ́ráfù, ẹ̀yin bàbá wa nínú kérúbù sẹ́ráfù, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin àǹtí wa, ẹ̀yin èèyàn wa, ẹ wo fọ́nrán tí mo fi wọ̀nyí kọjá yẹn. tábà ní ká wo ìṣesí ẹni tó ń jó yẹn dáadáa, ṣé ìṣesí ẹ̀ ṣó yàtọ̀ sí àwọn olórìṣà? ṣé ìṣesí ẹni yẹn ṣó yàtọ̀ sí Ṣàngó? torí pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọba Aláàfin Ọ̀wádé tó wá ní orí àpèrè báyìí tí wọ́n bá wọ aṣọ pupa complete látòkèdè sálẹ̀ wọ́n á ní wọ́n múra bíi Aláàfin Ṣàngó. òun mo jẹ́ sọ wípé ṣé ẹ̀mí Ṣàngó ló gbé ẹni yẹn wọ̀ ni àbẹ́mi ọlọ́mọlú, àbẹ́mi oníbùrùkù, àbí ẹ̀mí Ọya, àbí ẹ̀mí Ọ̀ṣun? òun mo jẹ́ ń sọ fẹ́yìn ìyá wa, ẹ̀yin bàbá wa nínú kérúbù sẹ́ráfù à ń pariwo tótótótó wípé wọ́n ti bà kínní yìí jẹ́. àwọn karambani ti wọ̀ ọ́, àwọn eegun láàrin ẹran wọ́n ti wọ àárín ìwà o. wọ́n ti ń bà kérúbù sẹ́ráfù, wọ́n ti ń bà kérúbù sẹ́ráfù lójú jẹ́. ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, gbogbo wa lájọ́ ń rí kínní yìí o. ṣé bó ṣe máa rí lọ lélẹ́yìí? ṣé bí Mósè Orímọládé ṣe fílẹ̀ lélẹ́yìí? ṣé bí màmá wa Captain Abíọ́dún bí ṣe wọ́n ṣe fílẹ̀ lélẹ́yìí? àwọn tí wọ́n ti ṣeṣẹ́ ní ọ̀nà kérúbù sẹ́ráfù yìí tí yóò bàjẹ́ lọ́wọ́ wọn, tí wọ́n fi ọ̀pá aládé lélẹ̀ ní ayọ̀ àtàlàfíà tí ọ̀pá aládé ò kàn mọ́ wọn lọ́wọ́. ṣé bí wọ́n ṣe ṣe lélẹ́yìí? ẹ wo ọjọ́ tẹ́ni ìjó ṣó yàtọ̀ sí ijó Ṣàngó nínú ìjọ kérúbù sẹ́ráfù. láwùjọ àwa kìrìsìtẹ́nì ẹ ti ẹ̀ dúró náà, ṣé àwa nìkan ni kìrìsìtẹ́nì ni? ṣó ojú ara ẹnu kì í sí lára wa ni? ṣé báwọn ṣẹlẹ̀ ṣe ń ṣe lélẹ́yìí? ṣé báwọn CAC ṣe ń ṣe lélẹ́yìí? káàtó wá sọ pé doctrine wa yàtọ̀ tọ̀. ẹ wo aṣọ pupa bó ṣe wá aṣọ pupa gẹ̀rẹ̀jẹ̀ nínú ìjọ kérúbù sẹ́ráfù. ẹ jẹ́ ká gbàgbé pé kíní kan kò sí nǹkan tó ń jẹ́ aṣọ agbára yàtọ̀ sáṣọ funfun o. aṣọ pupa yìí ìpọ́njú laṣọ pupa mìíní. ìpọ́njú ní nǹkan pupa ló túmọ̀ sí. kọ́lọ́run má jẹ́ ká rí ìpọ́njú. ìjọ mélòó lẹ́rí tó ń lo àbẹ́là pupa lẹ́sìn àbẹ́là pupa ìjọ mélòó lẹ́rí tó ń lò? àwọn mélòó lẹ́rí tí wọ́n ń ta àbẹ́là pupa lórí gbámọ́? ká má ti sọ mo rí nǹkan kan tí ìkànnì ayélujára ìjọ sẹ̀lẹ̀ kan tí wọ́n post tí wọ́n fi òfin de gbogbo ìjọ sẹ̀lẹ̀ láti lè máa post àwọn nǹkan kan, àwọn nǹkan tí ò tọ́, àwọn nǹkan tí ò yẹ sórí ayélujára. ṣé kò irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ níjọ kérúbù sẹ́ráfù kọ́ bá ní wọn? àníkẹ́ ẹ má ṣẹlẹ̀ yàtẹ̀wáyé yín wá ṣe. ṣé irú nǹkan báyìí ló yẹ kẹ́ ẹ máa post? aláṣọ pupa, aláṣọ Ṣàngó níjọ kérúbù sẹ́ráfù, ẹ wá ń jó bí olóríṣà, ẹ ń jó bí ẹni tó òòṣà ti gbé wọ̀. àníkẹ́ ẹ má ṣòṣì orí burúkú tẹ̀ wáyé wá ṣe. ẹ dá ṣe ẹ má post ẹ̀. àwọn àgbàlagbà má kàrẹ́ nílẹ̀ Yorùbá o. wọ́n ní ẹni tó bá lójú máa tì. ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa níjọ kérúbù, ẹ má jẹ́ kọ́wé ìkọ́ṣẹ́ mọ́ wa lára yìí pé ẹni bá lójú máa tì o. ó máa ń dùn mí, ó máa ń dùn mí, ó ń dùn mí pé ìjọ kérúbù sẹ́ráfù òun náà bí mi sí, òun ni wọ́n forí mi tọ́lẹ̀ sí. a ò lè ṣe ká má pe Ọlọ́run Mósè Orímọládé tú ọ̀là ṣe. ṣé Ọlọ́run Mósè Orímọládé tú ọ̀là ṣe tó máa tì wá lójú níta gbangba láti máa pè báyìí? ìjọ kérúbù Olúṣàngó,
ìjọ kérúbù ọlọ́mọlú, ìjọ kérúbù ọlọ́ṣun, ìjọ kérúbù ọlọ́ya, ìjọ kérúbù ọlọ́bàtálá. Ibo là ń bá kérúbù sẹ̀ráfù lọ báyìí, ibo là ń fẹ́ bá yàrá já. Ẹni màmá lójú màmá tì o. Ẹ wá joyè olóko ńlá tí ò mójú tí ò mọ́ra. Ṣé wọ́n forí joyè àwòdì? Ṣé ká sọ pé ẹ ò lè gbẹ́dìyẹ ni? Ẹ̀yin màmá yìí, ẹ̀yin bàbá yìí, kérúbù sẹ̀ráfù tẹ̀ ń bàjẹ́ lọ lójú yín. Ẹ ò jẹ́ rí nǹkan kan ṣe sí i. Kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ lọ bọ́ lọ́hùn sọ? Ṣé ẹ fẹ́ sọ pé ẹ bàjẹ́ ni? Àbẹ́ ẹ fẹ́ sọ pé ẹ tún ṣe? Ṣé ẹ fẹ́ sọ fọ́lọ́hun pé ẹ mọ̀ wọ́n ṣùgbọ́n àyà wọn ń jà yín láti lè bá wọn sọ̀rọ̀? Kí wá ní kókó o? Kí ni kókó pé a ní yín níwájú? Kí ni kókó pé ẹ já síwájú? Kí ni kókó pé à ń wò yín? Ìjọ kérúbù ẹ má má bàjẹ́, ẹ má má jẹ́ kó dàrú. Ẹ jẹ́ kájọ gbé kájọ gbé sókè. Ẹ jẹ́ kájọ fọ̀ ọ́ kọ́mọ́. Eléyìí tí wọ́n ń ṣe ìkódà o. Irú gbèsè táwọn ṣẹlẹ̀ tó ń gbé tí wọ́n fi òfin de gbogbo àwọn ọmọ ìjọ wọn pé ẹ gbọ́dọ̀ póòsì nǹkan kan sórí ẹ̀rọ ayélujára mọ́. Kí ló dé tí wíò lè sí nínú ìjọ kérúbù sẹ̀ráfù? Ṣé kò sí task force nínú ìjọ kérúbù sẹ̀ráfù ni? Àbí kí ló dé táyé wá rí báyìí? Ọlọ́run níjẹ́ káyé wa kó bàjẹ́. Ẹyẹ wa bẹ́ẹ̀ jẹ́ máa fọ́ fọ́nrán yìí, ẹ bá a pín, ẹ jẹ́ kó dédé kódóko. Ojú tẹ fún wa kò ní fọ́, etí tẹ fún gbé wa kò ní di. Òkodoro ọ̀rọ̀ ní mídíà. Ire o.